àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé ó fún wa ní orí ọ̀fẹ́ àtúntí orí òní láyọ̀ àti àlàáfíà. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fans wa pátá káàkiri gbogbo àgbáyé, ẹ̀yin olólùfẹ́ òdodo, ẹ̀yin olólùfẹ́ òtítọ́, ẹ̀yin tí ọ̀rọ̀ ìlú yìí tá a pè Nàìjíríà, ẹ̀yin tó mọmú láyà gidigidi gan tẹ́ ẹ sì fẹ́ jẹ́ kó dára. Mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé for sharing our video everywhere. Mo fi ń dá yín lójú lénìí, kì í kún ṣe wípé mi ń bá wọn gbowó lọ́wọ́ Facebook, kò dẹ̀ jẹ́ wípé mi ń bá wọn gbowó lọ́wọ́ TikTok, kì í ṣe wípé mi ń bá wọn gbowó lọ́wọ́ YouTube. Ohun tọ́lọ́run rán mi lèmi wá ń ṣe ń tà. So therefore, mo yàtọ̀ sí whoever tó ń ṣe content. I am not a content creator. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whoever that believeth in it. Kì í ṣe gbogbo èèyàn ni mò ń ṣe fún. Tí n bá padà wá ṣe fún ẹ gan, tó o bá ti gbàgbọ́ nínú ẹ, kó lè ṣiṣẹ́ fún ẹ. And that is me. That is Baba confirm. So when you believe in what you want to do, wá rí pé you will have a positive result in it. Ẹ ṣé gan ni. Tó o bá wá nídìí, ẹ̀yin náà kú ti mọ̀ pé obìnrin kì í jẹ́ kúmólú. Ọ̀rọ̀ Adeboye ló bomi sí mi lọ́kàn tí mo tún fi jáde. Ẹ̀yin èèyàn wa, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ dẹ̀jọ́ kẹ́ share fídíò yìí dé ọ̀dọ̀ bàbá Adeboye, Pastor Adeboye. Bàbá, ṣé owó tí ẹ ní kò tí ì tó yín ni? Òkìkí tẹ́ ẹ ní ṣé òun ni kò ì tó yín ni? Ṣé ọlá tẹ́ ẹ ní tó jẹ́ wípé ìran àwọn ọmọ yín 10, 20 gan wọn ò lè lò tán nínú ayé yìí, ṣé òun ni kò tó yín ni? Ṣé tí ipò tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí òun ni kò tó yín ni? Ṣé mọ́tò ni kò tó yín ni? Kí ló dé tí òtítọ́ tó fi jìnnà sí yín? I don't know who is calling you father of faith, but I know with my proof and with the certainty of my spirit, I know you are not a father of faith. Ẹ ti fi owó, ẹ ti fi ba ilé ayé jẹ́. Ọ̀rọ̀ owó, ọ̀rọ̀ ipò, ọ̀rọ̀ wípé ṣọ́ọ̀ṣì yẹn kò gbọdọ̀ wálẹ̀ without, ẹ ti fi ba ilé ayé jẹ́. Ẹ ti jẹ́ dodo, ẹ ò lè sọ dodo. You know, this is not the first time I am coming out for you, Baba. Kí ló wá dé tẹ́ fi ń ṣe ilé ayé báyìí? Ẹ̀yin tí àwọn aláìmọ̀kànmọ̀kàn ń pè ní bàbá ìgbàgbọ́, tèmi dẹ̀ mọ̀ wípé ẹ kì í ṣe bàbá ìgbàgbọ́. Ibi tẹ́ ẹ ti kọ́kọ́ fọ́ Nàìjíríà jẹ ní ibi tí wọ́n ti pa àwọn ọmọ ní Lẹ́kì nígbà EndSARS. You never come out to say anything. And mo dẹ̀ jáde nínú ọdún náà, mo jẹ́ oyè yín even before kí wọ́n tó pa àwọn ọmọ yẹn. Mi ń jáde lójoojúmọ́ pé ẹ̀yin bàbá yìí ẹ jáde. Tẹ́ ẹ bá sọ̀rọ̀, pàápàá tẹ́ ẹ bá jáde, wọn ò lè pa àwọn ọmọ yìí, wọn ò ní ṣe báyìí. But nítorí
ìjọba òun ló ń pay bill yín. When a government or a politicians are paying your bills, truth will become your enemy. Nítorí pé ìjọba ló ń pay bills yín, so therefore òtítọ́ ó wá jìnnà sí yín, òtítọ́ sì jẹ́ ọ̀tá fún yín. Ẹ̀yin pẹ̀lú òtítọ́ ẹ ti wá jẹ́ ọ̀tá. I don't tell you not to insult me. Ojoojúmọ́ làwọn èèyàn bú mi, but I must say the truth. Àwọn èèyàn jáde wọ́n sọ fún yín pé ìyàwó orílẹ̀-èdè tó jẹ́ pásítọ̀ ní chọ́ọ̀chì yín ẹ jẹ́ kó relieve rẹ̀ ọ̀kẹ́ relieve ẹ̀ based on what is going on in this country. You said you can't do anything about that. Adeboye, òòrò tìjọba ó tiẹ̀ níjọba Ọlọ́run, èmi mọ̀ fúnra mi. I know you have no heaven, and everyone will see. Nígbà tó bá yá, tásìkò bá tó, gbogbo ilẹ̀ orí bàbá mi tó rán mi níṣẹ́. Nígbà tó bá yá, básìkò bá tó, ẹ ó rí bàbá mi tó rán mi níṣẹ́. Ẹ lè bú mi lénìí, ẹ lè ní kí ni mò ń sọ, ẹ tí ẹ lè máa wò mí pé bàbá confirm ò jẹ́ èèyàn wo ní ẹ̀hún sí Adébóyè, but I am telling you the truth. I don't care if you abuse me, any quality abuse, but I'm saying the truth. Kò sótìtọ́ lẹ́nu Adébóyè mọ́. Adébóyè ti gbàbọ̀dè. Adébóyè ó ti gbàbọ̀dè fún Kristi. Adébóyè gan ti ń jẹ́ kó sọ Kristi lẹ́nu. Look at it. Kírú yín máa jẹ́ kírú ọ̀rọ̀ yìí kó máa tẹnu yín jáde, bàbá. Bàbá Adébóyè. Kírú ọ̀rọ̀ yìí máa ti ẹnu yín jáde, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ṣó jẹ́ ó rí bẹ́ẹ̀? Mo ń bọ̀ o. Jẹ́ kírú àwọn ọ̀rọ̀ yìí tẹnu yín jáde. Kẹ́yìn máa sọ wípé ẹ condemn, ẹ ò dẹ̀ lọ́wọ́ sí gbogbo ohun tí àwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ Tinubu. Ó ti sọ̀rọ̀. Ṣé Tinubu ló fẹ́ wọ kákí láti lọ jà? Bàbá, ẹ ti sọ ìgbàgbọ́ nù. Ìgbàgbọ́ ti jábọ́ lọ́wọ́ yín nítorí owó. It's just as if they are remuting you. I am telling you the truth. It's as if the government of this country, the present government, is remuting your life. As a Christian, kí lẹ wá débi ọ̀rọ̀ government? I am not belonging to any party, and I can never belong to any party. Kì í tiẹ̀ ń ṣerú party APC lẹ máa ní ẹ belong sí, bàbá. Party tó jẹ́ wípé níṣe ni wọ́n ń fi gbogbo ọjọ́ ayé wọn ló ń fi máa jẹ́ àwọn ènìyàn Ọlọ́run níyà. Ẹ ti gbàgbé gbogbo ohun tẹ́ ẹ ṣe nígbà good luck ẹ jáde nígbà yẹn. This video will have part 2. This is the part 1, and I want you to listen to it carefully. It will have part 2. Share the video. Ẹ jẹ́ ó dọ́dọ̀ àwọn bàbá yìí. Adébóyè ó ti ń sọ ìgbàgbọ́ nù, ó dẹ̀ ń dojú ti Kristi. Ẹ̀yin ò lè jà fún ọmọlẹ́yìn Kristi. Bí ò bá tiẹ̀ ń ṣe ọmọlẹ́yìn Kristi, ṣé ẹ̀yin ò lè jà fún àwọn ọmọ Nàìjíríà lọ́dọ̀ ìjọba? Kẹ̀tó máa ní contradict, ẹ ò sí, ẹ ò dẹ̀ gbé àwọn tí wọ́n ń bú president Nàìjíríà o, ẹ ò gbé wọn lẹ́yìn o. Òun president Nàìjíríà ti pàṣẹ o fáwọn ológun o. Pàṣẹ kí ni tó bá pàṣẹ fún ológun ò ti ní wọnú gbó lọ. Ṣèbí ṣe ológun ni pé kó wọnú gbó lọ. This video we have part 2. Share this video and start watching for part 2. Thank you.